Dangote sọ̀rọ̀ pàtàkì kan nípa Tinubu. Ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ láéláé kò ní bá wọn bú ọba àkóso. Ohun tí ẹgbẹ́ àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ epo bẹntiróòlù nílẹ̀ wa Pengassan múra láti ṣe fún Dangote àti ilé ìfọpo wọn kì í ṣe kékeré o. Bí kì í bá ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n bá dẹnu iléeṣẹ́ náà kọlẹ̀ débi pé gbèsè tí wọn yóò jẹ apá àwọn pàápàá kò ní ká nítorí wọn yóò máa yá owó san gbèsè ni. Àwọn irinṣẹ́ ńláńlá lè bàjẹ́ níbẹ̀ débi pé kí wọ́n tó lè padà sẹ́nu iṣẹ́ yóò lé lóṣù. Bẹ́ẹ̀ ni owó tí yóò sì jẹ kì í ṣe èyí tí èèyàn lè gbọ́ kó gbẹnu dání àgbọ́kọ̀ ha ni. Ohun tó sì sọ àwọn iléeṣẹ́ NNPC tó jẹ́ tìjọba Nàìjíríà di ìdàkudà títí dòní yìí nìyí. Èyí tí àwọn ẹgbẹ́ Pengassan yìí ṣe níbẹ̀ ní jẹ́ òun. Ìdí ni pé nígbàkigbà tí wọ́n bá ti ní àwọn ìyanṣẹ́lódì báyìí yàtọ̀ sí owó tí yóò máa bọ́ sọnù lójoojúmọ́ nítorí NNPC kò ní ṣiṣẹ́, àwọn máṣíìnì tí wọ́n ti tì pa yóò bẹ̀rẹ̀ sí bàjẹ́ torí àwọn máṣíìnì míì wà láwọn ilé ìfọpo wọ̀nyí tí wọn ò gbọ́dọ̀ má ṣiṣẹ́ láàárín wákàtí kan. Ìṣẹ́jú ni wọ́n gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́. Ohun tó bá mú wọn tí wọ́n bá fi sinmi iṣẹ́ wàhálà gidi ni. Àwọn ẹgbẹ́ Pengassan yìí mọ ilé yìí. Wọ́n mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí àwọn bá fi lè rí ilé ìfọpo Dangote yẹn tì fún bí ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì, nǹkan ò ní ṣẹnure fún wọn rárá. Ohun tí yóò bàjẹ́ nílé iṣẹ́ náà àwọn náà ò ní gbàgbé láé. Bó bá ṣe pé wọ́n rí ilé iṣẹ́ náà tì pa tí àwọn irinṣẹ́ ńláńlá náà tí wọ́n wà níbẹ̀ kò ṣiṣẹ́, ìnira yóò bá iléeṣẹ́ náà, yóò bá ọjà epo ní Nàìjíríà nítorí láàrin ọ̀sẹ̀ kan epo tí àwọn Dangote bá ní nílé tẹ́lẹ̀ yóò tán. Nígbà tí wọn kò bá sì ti lè fọ òmíràn tàbí gbé òmíì jáde, àwọn aráàlú yóò bẹ̀rẹ̀ sí mọ̀ ọ́n lára, kò sì lè pẹ́ tí yóò fi kárí ibi gbogbo. Ni yóò bá tún di pé àwọn èèyàn ń tò sílé epo tí ayé yóò sì doríkodò lẹ́ẹ̀kan sí fọ́pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Kódà bí wọ́n bá fi lè lo ọ̀sẹ̀ kan nídìí ìyanṣẹ́lódì náà, ó lè tó oṣù kan kí nǹkan tó padà sípò nítorí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí lóòdù epo, kí wọ́n tó bẹ̀rẹ̀ sí pín kó tó kárí ilé epo gbogbo. Nígbà tó sì jẹ́ àwọn Pengassan ni wọ́n wà nídìí ẹ̀, wọ́n yóò rí i pé ìyà náà wọ gbogbo ọmọ Nàìjíríà lára kí wọ́n tó jẹ́ kíkì náà parí pátá. Ohun tó ṣẹlẹ̀ nídìí afẹ́fẹ́ ìdáná tí wọ́n ń pè ní gáàsì báyìí nìyẹn. Owó gáàsì ti lọ sókè kò sì tí ì wálẹ̀ títí di bí a ṣe ń wí yìí, bó tiẹ̀ jẹ́ pé àwọn Pengassan ti ní àwọn ti padà sẹ́nu iṣẹ́ láti ọjọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ tó kọjá lọ. Fúnra olórí iléeṣẹ́ elépo ilẹ̀ wa NNPC ló kéde bẹ́ẹ̀, ìyẹn bá yọ ojú la rí. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà má bínú pé ìyanṣẹ́lódì àwọn Pengassan ló fà á tí owó gáàsì fi lọ sókè o, kì í ṣe pé nǹkan míì ṣẹlẹ̀. Ó ní nítorí níwọ̀nba ìgbà tí wọ́n fi daṣẹ́ sílẹ̀ yẹn gbogbo ètò ló dàrú pátá. Ìwọ̀nba ọjọ́ 2 sí 3 tí àwọn kò sì ṣiṣẹ́ náà ti mú kí ọ̀rọ̀ gbogbo polúkúrúmuṣu. Ó ní lẹ́yìn ọjọ́ tí wọ́n ní àwọn kò yanṣẹ́lódì mọ́ làwọn ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ sí dá ètò padà, tí àwọn ń tan àwọn máṣíìnì, tí àwọn sì ń dá àwọn èèyàn padà sí ẹnu iṣẹ́ wọn kí wọ́n lè tètè máa bá iṣẹ́ náà lọ. Ó ní wọ́n ti ń ṣiṣẹ́ náà àmọ́ àpá kò dàbí ojú ara. Yóò tó ọjọ́ mélòó kan kí ètò ṣíṣe àti pínpín gáàsì yìí tó tún lè padà sípò ni. Bó bá ṣe pé ìyanṣẹ́lódì náà túbọ̀ pẹ́ sí i ni máṣíìnì NNPC ìbá bàjẹ́ pátá, tí Dangote náà ìbá dẹnu kọlẹ̀, ọmọ Nàìjíríà ìbá sì tún kó sínú ìnira. Kí gbogbo ètò dàrú káwọn máṣíìnì yẹn sì má ṣiṣẹ́ mọ́ ló dàbí pé àwọn Pengassan gbójúlé. Wọ́n múra gidi láti ṣe eléyìí fún Dangote nítorí ẹ̀ ni wọ́n ṣe panupọ̀ pé àwọn kò rí ìwé ìdájọ́ tí ilé ẹjọ́ dá níbi tó ti ní wọn kò gbọdọ̀ daṣẹ́ sílẹ̀ o. Àwọn Pengassan mọ̀ pé tí àwọn bá ti lè ní àwọn rí ìdájọ́ yìí, ó ti lòdì sófin fún wọn láti tún yanṣẹ́lódì. Ohun tí wọ́n ṣe fẹ́ tètè ṣe kinní náà pàápàá nìyẹn, kí wọ́n daṣẹ́ sílẹ̀ kí wọ́n sì lè tètè bá ohun tí wọn yóò bá bàjẹ́ fún Dangote, NNPC àti àwọn iléeṣẹ́ míì tó bá jẹ́ tìjọba. Ọ̀nà kan ṣoṣo náà tí wọ́n mọ̀ pé àwọn lè fi mú wọn nílé iṣẹ́ Dangote nìyẹn,
pé tí àwọn bá ti lè ṣe tí NNPC kò lè gbé epo lọ sọ́dọ̀ wọn mọ́, tí epo tí wọ́n rà láti ilẹ̀ òkèrè náà kò lè wọlé sílé iṣẹ́ náà nígbà tí wọ́n bá ti gbogbo páìpù pa, tí àwọn tí wọn yóò sì kílíà èyí tó ń bọ̀ láti ilẹ̀ òkèrè kò ṣiṣẹ́, tí kò sẹ́nìkan níbẹ̀ tí yóò ṣe ìwé wọn. Nígbà náà ni ọ̀bẹ yóò bàdí wọn ní Dangote, wọn yóò mọ pàtàkì ẹgbẹ́ tí wọ́n ń pè ní Pengassan, wọn yóò sì máa bẹ̀rù àwọn ẹgbẹ́ iléepo gbogbo. Ohun tó jẹ́ kí àwọn Dangote kọ̀wé pàtàkì kan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Wọ́n ní bí kì í bá ṣe tòun ni àwọn ọ̀bàyéjẹ́ tó múra láti da ìjọba rẹ̀ rú yìí ibà ṣe kínní náà gbé o. Wọ́n ní ó hàn pé kì í ṣe Dangote nìkan ni àwọn Pengassan yìí ń bá jà, pé ó jọ pé wọ́n ti ní ìjọba Tinubu fúnra ẹ̀ sínú tẹ́lẹ̀, wọ́n sì fẹ́ fi ti Dangote kẹ́wọ́ láti jẹ́wọ́ fún un ni. Àwọn èèyàn náà ní ìwádìí àwọn ti fi hàn pé láti ìgbà tí wọ́n ti yọ sọ́bsidì, ìyẹn owó ìrànlọ́wọ́ epo, níbi tí àwọn Pengassan àti àwọn bàbá ìsàlẹ̀ wọn ti ń rí owó burúkú kó, láti ìgbà náà ni ara ti ń pọn wọ́n. Èyí tó sì tún wá ká wọn lára jù ni pé ìjọba Tinubu fẹ́ àyè gba ilé ìfọpo Dangote láti máa fọ epo kí wọ́n sì máa tà á, tí wọ́n sì rí pé wọ́n rí kinní náà ṣe. Kò sí ààyè rẹpẹtẹ fún wọn mọ́ láti máa lọ ra epo bẹntiróòlù wá láti òkè òkun. Wọ́n ní ẹgbẹ́ Pengassan kò lè gbà pé iléeṣẹ́ kan lè máa fọ epo ní Nàìjíríà kó sì tó àwọn èèyàn láti lò, nígbà tó jẹ́ NNPC kò lè ṣe, tó sì jẹ́ àwọn ẹgbẹ́ yìí gan-an náà ni wọ́n wà nídìí bí kinní náà kò ṣe ṣeé ṣe fún NNPC. Wọ́n ní bó bá jẹ́ olórí ìjọba míì ni, bí àwọn Pengassan ti gbé wàhálà wọn yìí dé, níṣẹ́ láàárẹ̀ ọ̀hún yóò fìbẹ̀rù sá wọlé tàbí kó bẹ̀rẹ̀ sí jírẹ̀bẹ̀ fún wọn, tí yóò sì máa gbé àwọn ètò kan tí yóò túbọ̀ bá gbogbo nǹkan jẹ́ síta, tí àwọn Pengassan náà yóò fi lè ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe, tàbí tí wọn yóò fi lè máa pàṣẹ ohun tí kò lè ṣeé ṣe. Òótọ́ sì ni eléyìí, àwọn tó mọ báwọn ẹgbẹ́ iléepo yìí ti ń ṣe ni ohun tí wọ́n fẹ́ gan-an ni láti fi ọ̀rọ̀ Dangote yìí dẹ́rù bà Tinubu. Lẹ́yìn náà ni wọn yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe ìyanṣẹ́lódì burúkú kan láti fi béèrè àwọn ohun tí ò ní ṣeé ṣe, tí yóò sì kó bá ìjọba, tí yóò sì fa ìjọba sínú wàhálà gidi. Ohun tí wọ́n ṣe kọ́kọ́ fẹ́ mú ilé ìfọpo Dangote má bẹ̀rẹ̀ kí àwọn yẹn náà lè mọ̀ pé ẹnìkan ju ẹnìkan lọ o, ó lè kì í ṣẹgbẹ́ àjẹ́, gbogbo ẹrù tí àjẹ́ bá ní lọ́jọ́ kan ló lè yóò kó lọ. Wọ́n fẹ́ kí Dangote mọ̀ pé pẹ̀lú owó àti agbára tí wọ́n láwọn ní nílé ìfọpo wọn yẹn, wọn ò jẹ́ kinní kan níwájú Pengassan, torí àwọn ní alágbára nídìí epo bẹntiróòlù. Epo bẹntiróòlù ní Nàìjíríà sì fi ń pa owó wọlé, torí bẹ́ẹ̀ àwọn lágbára ju ìjọba Nàìjíríà yòówù lọ. Àmọ́ gẹ́gẹ́ bí ohun tí àwọn Dangote wí, wọ́n ní ohun tí Tinubu ṣe ya àwọn lẹ́nu, nítorí kò dá sí ọ̀rọ̀ náà. Ó fààyè gba òfin láti ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀, pé kí àti ẹgbẹ́ àti àwọn Dangote pẹ̀lú àwọn iléeṣẹ́ iléepo tẹ̀lé òfin Nàìjíríà tó bá rí sí ọ̀rọ̀ náà ni. Wọ́n ní nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé ẹjọ́ làwọn ń gbà lọ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Àmọ́ àwọn Pengassan fúnra wọn ni wọ́n ń sá nílé ẹjọ́, nítorí wọ́n mọ̀ pé àwọn àtàwọn bàbá ìsàlẹ̀ wọn tí wọ́n ń tì wọ́n lẹ́yìn yóò jẹ̀bi nílé ẹjọ́ ni, torí ohun tí wọ́n ń ṣe lòdì sófin, àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ní bí kinní kan bá wà tó jẹ́ kí ọ̀rọ̀ yìí tètè parí, pé Tinubu ni kéèyàn kì, torí òun ló fààyè gba kálukú láti tẹ́fì ara ẹ̀ lọ́rùn tí kò sì gbè sẹ́yìn ẹnìkan. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ tán pátápátá. Tinubu ò fọwọ́ lẹ́rán kó jẹ́ kíkiri náà máa bàjẹ́ o, pàápàá nígbà tí àwọn Pengassan ti fi hàn pé àwọn fẹ́ da gbogbo ohun tí ìjọba rẹ̀ fi ń yangàn láti ọjọ́ yìí rú ni. Ṣé lára ohun tí àwọn Tinubu fi ń pọ́n ìjọba wọn lé ni pé kò sí ìyanṣẹ́lódì láti ìgbà tí àwọn ti gbàjọba, bẹ́ẹ̀ ni kò sí ọ̀wọ́n gógó epo níbì kankan, kálukú ń wọlé epo wọ́n ń jáde ni, kò sí ìgbà kan tí kò sí epo nílùú, tàbí tí àwọn èèyàn ń tò sílé epo tí àwọn míì yóò sì sùn síbẹ̀ mọ́jú. Wọ́n ní kò sí yẹn nínú ìjọba tàwọn. Ohun tí àwọn Pengassan fẹ́ dàrú mọ́ àwọn Tinubu lọ́wọ́ nìyí, nítorí tí wọ́n bá ti lè daṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ fọjọ́ pípẹ́ díẹ̀, tí epo bẹ̀rẹ̀ sí í wọ́n tí àwọn èèyàn ń tò sílé epo, ìjọba Tinubu kò lè fi ìyẹn yangàn mọ́ nìyẹn. Ohun tó jẹ́ kí Tinubu lọ́wọ́ sí nìyẹn. Àmọ́ òun ò bá wọn jàǹpátá, bẹ́ẹ̀ ni kò lọ sílé ẹjọ́. Àwọn DSS àti àwọn ọ̀gá àgbà àwọn agbófinró, pàápàá Nuhu Ribadu, ló dẹ sí wọn. Àwọn ni wọ́n fi hàn àwọn aṣáájú Pengassan yìí pé wọ́n ń fẹ̀ wọ́n ṣeré o. Ìbẹ̀rù ọ̀rọ̀ náà ló sì jẹ́ kí wọ́n sá wọlé.
àfi bí àpọ̀jù òjò tí ilé eégún sá wọlé kẹ̀ríkẹ̀rí. ṣùgbọ́n pẹ̀lú ìyẹn náà Dangote mọ̀ pé ewu ńlá lórí kọjá lórí àwọn o. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà náà ni wọ́n mọ̀ bẹ́ẹ̀. nítorí ẹ̀ ló ṣe jẹ́ ìwé tí wọ́n kọ sí Tinubu yìí kò burú rárá, bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ Tinubu ni Tinubu ń ṣe. àmọ́ ọ̀gá Niyi amúdá ṣé ọmọ èèyàn ni ò lè mú ọ̀bẹ rárá, nígbà tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn láti fi joyè àwòdì tí wọn kò lè gbádìyẹ. ohun tí àwọn Dangote náà sì rò papọ̀ nìyí tí wọ́n fi kọ ìwé pàtàkì náà sí Tinubu. ewu tó ti ré kọjá lọ kò ní padà wá mọ́ o. a ò ní rógun pẹ́ngásà nílẹ̀ wa o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn elépo pẹ̀lú iléeṣẹ́ Dangote wọ̀nyí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.